láti ìkànnì Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV àti Ajagunmàlè TV ẹ̀sìn tẹ́ ń wò wá. Ìyá wa tí ẹ̀ ń wò yìí ẹ ti mọ̀ wọ́n, Òdú ni wọ́n yìí ṣe àìmọ̀fólókù. A tún ti wà nílùú Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ àti ìbàdàn ìyá wa. Ìyá wa ẹ bá wọn kí àwọn ará ilé kẹ́ bá ń dákọ yín fún wọn. Ẹ káàárọ̀ kú ojúmọ́ o, gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí àdúrà yín ó gbà o, àmín, ọkàn yín ó balẹ̀, àmín àṣẹ, a kú ọdún Ramadan yìí o, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ní orópin rẹ̀, àmín àṣẹ Èdùmàrè, gbogbo àdúrà tẹ́ ẹ bá fi ṣe pátá ni ó gbà o, àmín, ẹ̀ẹ́rì náà ẹ̀ẹ́rì lò, àmín, ẹ̀ẹ́ní jayé wẹ́yìn, àmín, ẹ̀ẹ́dẹ́ni ńlá o, àmín àṣẹ, òkèlè ẹ̀mọ́lẹ̀ ní wálẹ̀ o, àṣẹ àṣẹ, aráàlú èbó akínyẹ́ kérédélé o, àmín àṣẹ o, ẹ̀ẹ́ní rásájò o, àmín àṣẹ o, gbogbo ẹ̀yin ọmọ wa tẹ̀ ń tẹ́kẹ́ bẹ́ẹ̀ bá ti ń tẹ báyìí ní ọmọ ọdún àmín, owó ní ọmọ já sí o ẹ̀ní rí wàhálà o àṣẹ wà, ẹni tẹ́ ẹ bá rìn tí ó kó bá yín Elédùmarè ò ní jẹ́ ẹ bá rìn àṣẹ wà, àṣẹ wà, àwa tá a jọ ń káràkátà náà ẹ̀ní ṣòwò ṣọ́ọ̀tì o àmín, àmín àṣẹ, àtàjèrè ọjà o àmín àṣẹ ẹ̀yin Èdùmàrè, oníṣẹ́ ọwọ́ irinṣẹ́ yín ò ní kọjú ìjà sí yín àmín àṣẹ ẹ̀yin Èdùmàrè, oníṣẹ́ ìjọba náà ẹ̀ní dáràn ìjọba o àmín àṣẹ Èdùmàrè, ọkàn yín ò balẹ̀ o àṣẹ o, ẹ̀ẹ́dẹ̀ ní ńlá o àṣẹ àṣẹ o, iléeṣẹ́ Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV náà kò ní bàjẹ́ o àmín àmín, ẹsẹ̀kẹsẹ̀ ò ní wọlé iṣẹ́ yín o àṣẹ àṣẹ, ojúkójú ò ní wò yín o àṣẹ àṣẹ, yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o. àṣẹ o. A tún ní ká tún wá náà ni pé káwọn èèyàn tún jẹ̀fà láàárọ̀ yìí ìjábá nìyẹn tá a fi wá oríṣiríṣi àwọn ìpèníjà làwọn èèyàn ń rí Ọlọ́run náà ní sì ń gbà yàn lẹ̀ ṣùgbọ́n ó tún ní ẹ̀yìn èèyàn kan ní ayé tọ́lọ́run tún fún ní agbára láti lè máa tú àti máa fi dè ìdí nìyẹn tá a fi tún ní ká tún wá sọ́dọ̀ yín ní àárọ̀ yìí àwọn iṣẹ́ wo ló lè wúlò fún àwọn èèyàn bóyá tí ẹ̀ ń tà kó tó di wípé ẹ̀ bá wa tiẹ̀ fi bí oògùn kan sí méjì lẹ̀ fún wọn tó jẹ́ wípé á wúlò bóyá obìnrin bóyá ọkùnrin ni o ẹni tí iṣẹ́ ò lọ déédéé ni o àìta ọjà gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn mo fẹ́ kẹ́ bá wa yànnà náà àtàwọn ibi tí bẹ́ẹ̀ bá ti bá wọn gbé tí òǹkàlùkù wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ náà pè wá pé ṣé àwọn iṣẹ́ báyìí àwọn iṣẹ́ wo ló wà fún àwọn èèyàn tán wò wá. ọkàn yóò balẹ̀ o àmín àṣẹ ojú Èdùmàrè, yóò ní fọ́ o àmín àṣẹ, ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ láìfù tẹ́ ẹ fi ń tẹ gbogbo ẹ̀ ọwọ́ yóò ní rọ àmín àmín, Elédùmarè ní jáfẹ́fẹ́ bó fẹ́ lù yín àmín àṣẹ Èdùmàrè, àwọn tá a mú wá láàárọ̀ yìí àwọn tó pọ̀ tó níye lórí ni ẹ̀ẹ́rì tí a tò gbogbo ẹ̀ lẹ̀ lóríṣiríṣi ẹ pé kí la fẹ́ fi ṣe ṣe rí pósí tẹ̀ ń wò yìí kì í ṣe pósí lásán pósí igi ìrókò tí Ṣàngó bá pa la máa fi ṣe igi ìrókò tí Ṣàngó bá pa igi ìrókò tí Ṣàngó bá pa la máa fi ṣe àṣírí ọ̀la ni kódà tí wọ́n bá wa wájú yìí dé àwọn ọdẹ la máa bẹ̀ tí wọ́n máa dá mọ́ tí wọ́n bá wa wá dé tá a bá fẹ́ ṣe lọ́dọ̀ àwọn kápẹ́ńtà á lọ jókòó tì ní tí wọ́n fi gbẹ tán tí wọ́n fi ní pààrọ̀ rẹ̀ mọ́ wa lọ́wọ́ torí sẹ́ mọ̀ pé òròjú lẹ́lòmíì tó bá rí pọ́ fẹ́ mọ́ dín lọ́wọ́ ọ̀sẹ́ ó lè gbé kalẹ̀ kó tún gbé iṣẹ́ mi kó change ẹ̀ mọ́ wa lọ́wọ́ tó á wà lọ jókòó sílé kápẹ́ńtà títí tí wọ́n fi kàn tán iṣẹ́ ọ̀la là á máa ṣe sínú rẹ̀. bó ṣe gẹ́nu kó sì ṣe kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú. táwa bá ti parí rẹ̀ tó rọ́pò oríṣi méjì èyí tí èèyàn fi ń wẹ àtúndé dápẹ́ tí téèyàn bá ti fura pé ọwọ́ ti fẹ́ dára mi téèyàn bá fẹ́ wẹ̀ ọ̀tọ̀ ni bí wọ́n ṣe lò ó tó bá yẹ pé àsínú ọ̀la rẹ̀ la fẹ́ ṣe síbí iṣẹ́ tó le díẹ̀ ni tó sì dáa tó yẹ pé mọ yára ṣiṣẹ́ téèyàn bá lò téèyàn fi lè dẹni ńlá igi ìrókò yìí tí Ṣàngó bá pa láwà lọ wá tá a bá wá lọ wá inú rẹ̀ láàkó gbogbo àwọn èròjà aṣẹ́ yìí sí tá a bá ń jọ́sẹ̀ yìí lọ́wọ́ á sọ àkùkọ díẹ̀ mọ́lẹ̀ tó bá jẹ́ wípé ọkùnrin ni á sọ àpẹ òrúkọ á sọ mọ́lẹ̀ ojú oríṣi méjì ní iṣẹ́ yìí nídìí iṣẹ́ yìí kábíyèsí Olódùmarè tá a bá wá ń jó lọ́wọ́ lórí iná tá a bá kó gbogbo èròjà yìí jọ tá a bá ń jó lọ́wọ́ ṣe mọ̀ pé ọ̀nà mẹ́ta làró máa wà bẹ́ẹ̀ ni á ta epo yípo àrò àkọ́kọ́ nù á pa adìẹ ẹ̀jẹ̀ rẹ̀ yípo àrò orúkọ yìí tá a bá wá parí iṣẹ́ ìtàn tá a kó sínú kínní yìí tán láwa ṣẹ̀ṣẹ̀ pa adìẹ ẹran orúkọ yìí tá a bá wá pa láwa lọ ha
fún gbogbo àgbáyé dákun bá sọ fún bàbá tí ń sọ̀rọ̀ á wà pẹ̀sẹ̀ pa ẹran tá a bá pa ẹran yìí láwà lọ́ha fún àwọn bára. àwọn bára náà gbọ́dọ̀ jẹ ẹran yẹn gbọ́dọ̀ jẹ ẹran o àwa tá à ń ṣe àgbọ́dọ̀ jẹ ẹni tá à ń ṣe é fún kò gbọ́dọ̀ jẹ kódà ẹni tá à ń ṣe é fún ó lè jókòó tá a fi parí rẹ̀ tán kò ní ìtumọ̀ kankan tó bá yẹ pé ẹni tọ́nà rẹ̀ jì tó fẹ́ wá ni tàbí ẹni ọwọ́ àtòsí náà tó fẹ́ wá kò sí wá síbikíbi tá a fẹ́ gbéṣẹ́ ránṣẹ́ sí tí òde àwa máa gbé ránṣẹ́ ìlú èbó àmọ́ gbé ránṣẹ́ sóríṣiríṣi gbogbo ìlú là máa gbé ránṣẹ́ sí yóò sì débẹ̀ yóò kàn yín là tí ò sí pé bóyá wọ́n dà padà lẹ́yìn bá wa ti bẹ̀rẹ̀ sí ní lò ó ti dẹ nílò ó ti dọlọ́lá iṣẹ́ tọ́ wọ́n ni o iṣẹ́ tọ́ wọ́n lélẹ́yìí o tọ́ wọ́n gan-an gbọ́tẹ́yẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní lò ó táì kóun ó ti gbà yí pé òsì ti dágbére nínú ayé òun tọ́wọ́ wá jẹ́ pé ní tọ́wọ́ pé wọ́n bá lo nǹkan kì í ṣiṣẹ́ lára rẹ̀ á wà fún ní àwọn atúndè gidi á fún láwọn atúndè gidi tó lè máa lò kó tó tọ́ bọ nǹkan yìí tí ó jẹ́ wẹ́bíwẹ́ òsì dànù ńlá fún tí ó kọ́kọ́ wẹ̀ àwọn oníye ẹjọ́ tí ó fi wẹ iṣẹ́ òun èyí tí ó wẹ̀ lálẹ́ èyí tí ó lò láàárọ̀ tọ́bọ̀ wá ti wẹ̀ dáadáa níye ọjọ́ tá a bá fún un ni ó ṣe bọ́ síbi sí onípósí yìí ni ó ṣe wà máa wẹ̀ ni ó ṣe máa wẹ̀ ló fi lè dá lóhùn torí ẹni tá ọwọ́ bá ti ń bẹ lára rẹ̀ tí ọmọ wò náà ni pé iṣẹ́ tí wọ́n gbé fóun ọ̀jẹ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tọ́lá wà máa fẹ́ ká fún yàn níṣẹ́ kó wá dúpẹ́ wípé mo dúpẹ́ o mo tó bá lè gbè ní ìwà ìdí náà nìyẹn tí àwọn náà fi fọ̀dọ̀ yín lẹ̀ a mọ̀ pé tìyín tún yàtọ̀ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dáwọn èèyàn lóhùn àwọn wo ló tún wà ńlẹ̀ bóyá tí. iṣẹ́ ń bẹ ńlẹ̀ àwọn iṣẹ́ mi ló ń bẹ. ìkankan nìyẹn kọ̀ọ̀kan ṣe kó tiẹ̀ tó dé bóyá òun fẹ́ ẹlòmíín lè mọ́ ti lágbára ìyẹn. ní ńlá bẹ́ẹ̀ ni ó ní ọ̀kan ní eléyìí náà ní ńlá ni ẹ jẹ́ ká gbé ní ńlá ìtì. tọ́lá lómi bẹ tí ó po ohun ọ̀fẹ́ inú pósí kódà irú lè máa bá láì mọ̀ pé kò dẹ̀ ní nǹkan kan. bẹ́ẹ̀ ni kò ní ìtumọ̀ kábọ̀ òun gbé sí inú kéní ńlá báyìí la fi gbé kéyìí jáde iṣẹ́ náà là máa ń ṣe sínú rẹ̀ tó tá a bá ti wá ṣe sínú kéní yìí á kó síbi ìpadà fẹ́ni tí ó bá lè lo pósí yìí láti máa lò ńlá kò sínú ńlá yìí eléyìí wà fún atúndèlò náà ó jẹ́ ẹ̀bì àwọn àgbà láti kọ́ sí láàyè ẹ̀bì àwọn àgbà fún así náà tọ́wọ́ bá ń bẹ lára èèyàn ohun tí ọmọ lò ó yóò mọ fi wẹ̀ láàárọ̀ ìtàfún náà ń bẹ tọ́jọ́ ń jíjó yóò lò lẹ́ẹ̀mẹ́ta yóò fi lo ẹ̀kọ́ tútù lẹ́ẹ̀mẹ́ta. gbogbo ẹ̀ tẹ́ ń bá wa ṣe àyè láti ìkànnì Abẹ́rẹ́-ọ̀rọ̀ TV tàbí ní Àjàgùnmàlè TV ìyá wa yèyé táyé ṣe mọ̀rọ̀mọ̀kẹ́ náà ni ìyá ẹgbẹ́ ìṣègùn ti Ọ̀yọ́ èmi ni atáyèsí ọ̀jẹ̀ fún gbogbo ìlú Ọ̀yọ́ pátápátá. ẹ bá mi nìṣó mà. tó tá a bá ti wá fún un ní ẹbu rẹ̀ tó bá fi fọ́ọ̀kọ̀ mu níjọ́ mẹ́ta jọ́kè níjọ́ kejì jọ́ kẹta ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí ní wíwẹ́ òun náà mọ̀ yìí pé inú àwọn tí ń bẹ lára òun ó ti ń já kú o torí inú kẹ́lẹ́ yìí orí kọ́yọ̀ mọ́ títọ̀ òun orí kọ́yọ̀ mọ́ lòun ń ṣiṣẹ́ fún pé ìfẹ́ kí gbogbo ayé ọmọ fẹ́ràn rẹ̀ tọ́jẹ́ ìyọ́nú àwọn àgbà ẹ̀bì àwọn àgbà ní fún asínà ọ̀la lélẹ̀ wà fún téèyàn bá lágbára kéní ńlá rẹ̀. ẹ má gbàgbé o oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà àwọn èyí táwa bá ti gbé ẹ mọ̀ pé lẹ́gìtì ni ó yàtọ̀ síra wọn ẹ̀ ń sọ mà. téèyàn bá lè jẹ́ pé déédéé báyìí lágbára rẹ̀ bá gbé ọ wá lọ́pẹ́ déédéé nílá báyìí léèyàn bá fẹ́ kí n bẹ torí pé èèyàn ò ní máa lò ó kọ́fẹ́ kọ́ tán mọ́. kábíyèsí. yóò mọ wò ó bí kọ́mọ́tàn mọ́ ni. ṣùgbọ́n ẹni tí bá ń lò náà torí iṣẹ́ rẹ̀ kò ní fẹ́ kọ́ tán kó tó pè wá. mọ̀mọ́ mo nídìí nǹkan yìí o ẹ bá ń ṣe o. tó bó ṣe jẹ́ nù. eléyìí tẹ̀ ń wò yìí òun wà fún san gbèsè. torí bó lélẹ̀ bá jẹ gbèsè pèsè gbèsè náà tún wà. orí tọ̀hún gbèsè ni màá fún yín iṣẹ́ rẹ̀ gan ni ọba lè ṣe màá fún yín iṣẹ́ rẹ̀ kan tẹ́lẹ̀ ọ̀sẹ̀ fúnra yín torí tọ̀hún gbèsè ni bó lélẹ̀ gbèsè ni tó ọ̀sẹ̀ san gbèsè ni
ike kékeré rẹ̀ báyìí náà wà téèyàn bá lè ṣe ní ńlá ọ̀rọ̀ wà lọ́wọ́ iye gbèsè tí kálukú bá jẹ. bó bá ṣe pọ̀ tó náà ní ṣe. bó bá ṣe pọ̀ tó ẹlòmíì jẹ mílíọ̀nù. kábíyèsí. ẹlòmíì sì rèé táùsàn lọ jẹ ìpàyọ̀ ọba mú ni òní rí lé gbé. ẹ nídìí kẹ́ ẹ sá lọ. mo kì í ṣe yí pé ká ẹ sanwó nìkan gan ló wà fún. ó wà fún yí pé tẹ́ ẹ bá ń lò ẹni tẹ́ ẹ jẹ lówó kò ní lè máa pè yín gbogbo ìgbà. kò ní lè máa dalé ayé yín láàmú débi kẹ́ ẹ ronú. tó tẹ́ẹ̀fì rówó ìsan tán ìrọ̀rùn lẹ́ẹ̀fì san. ewé ń jẹ́ oògùn jẹ́ oògùn ọlọ́mọ fún yín ṣe ìyá wa o. àṣẹ o. eléyìí náà ní nǹkan ọ̀la ni kò sẹ́ni tí ń bẹ láyé tí ọ̀fẹ́ là àsìkò wa lè mọ̀ papọ̀. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tá a bá wò wípé à ń ṣiṣẹ́ bí eré à ń jẹ̀jẹ̀ ìrírí ẹ wá sọ́dọ̀ èmi ìyálóde ìṣègùn nílùú Ọ̀yọ́ Aláàfin. èmi ni atáyèsí ọ̀jẹ̀ fún gbogbo ọlọ́jọ́. ìyá wà ní ìdojúkọ LA Primary School ní Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin. èmi náà nìyẹn ẹgbẹ́ ìṣègùn fún gbogbo olè ẹyẹ méjì jásá o. ẹ jẹ́ èèyàn nú ayé o àmì àṣẹ Èdùmàrè ẹ̀yìn rásájò ọkàn yóò balẹ̀. àṣẹ wà àṣẹ wà. o àwọn nǹkan tá a mú wa ni ẹ jẹ́ kí n fún yín ní. káfí yẹn ká díẹ̀ ńlẹ̀. ẹ jẹ́ kí n fún yín ní iṣẹ́ yìí ìsan gbèsè ni. ẹni ọba dé ewé ìmọ̀ dáadáa ewé tábànù ewé tábà gidi rójà ń bẹ ló kó oríṣi méjì rójà ń bẹ tèbó ni ẹ̀rí tó ń ṣe ewé gbàgàdàgbàgàdà ewé rẹ̀ ó tóbi gan tí ó tutù dódódó níbi tó bá wà ṣùgbọ́n tí Yorùbá lélẹ̀ tẹ́ bá ti kàn báyìí ẹ fi bọ́ mú yín ẹ ti rí tí ó fi yín mú òríjínà lélẹ̀ torí pé tá a bá lò làwa ṣe gbèsè aréwé oríṣiríṣi lọ́dọ̀ wa aréwé tó pọ̀ torí pé tí n bá lò kí n mọ̀mọ́ dààmú kí wọ́n mọ̀mọ́ bá mi ta irọ́ lọ́jà ńlá ṣe gbìn wọ́n lóríṣiríṣi. fẹ́ẹ́ tí ò bá tún déwé mọ̀ wọ́n á tún bẹ́ẹ̀ ni tọ́jú bá dé ní ìsìn gbogbo bí yóò ní ṣe tẹ̀sẹ̀ bọ̀ dèdè tẹ́ ẹ bá fẹ́ lẹ́ nà ọ́ mú bẹ́ẹ̀ ẹ̀rùn ló jẹ́ kó rí báyìí ẹ wà lọ́ọ́ bá mi mú ewé tábà yìí bẹ́ẹ̀ bá ṣe ní ọṣẹ sí ilé ẹ̀sẹ̀ kó sínú odó sí ẹ wà mú orógbó 4 orógbó tí ò bó òpó ẹ wà gún mọ́ ẹ wà pò ọ̀sẹ̀ mọ́ ẹ mọ̀ wẹ̀ ẹni tó bá wá jẹ́ wípé gbèsè rẹ̀ pọ̀ tí gbèsè rẹ̀ pọ̀ ọ gbọ́dọ̀ sí ẹbú rẹ̀. gbọ́dọ̀ sí ẹbú rẹ̀. ọṣẹ rẹ̀ ni mo fún yín. nọ́mbà ìyálẹ̀ ń wò yẹn lójú. nọ́mbà mi ní 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà nù wọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ mo wà nílùú Ọ̀yọ́ gbogbo ibikíbi tẹ́ bá ti ń bọ̀ last bus stop wa Owódé ni tẹ́ bá dówódé ẹ pé nọ́mbà mi ojú ọjà ní ọ́fíìsì mi wà ní gbangba títì lọ́fíìsì mi wà àwọn èsè agbowó lọ́wọ́ èèyàn àwa ṣiṣẹ́ rẹ̀ gbogbo ibikíbi tẹ́ bá wà ẹsẹ̀ yóò tó. òun làwa náà fi ní ìfọ̀kànbalẹ̀ lórí yín. ìwọ tó bá lè wá àyè wà fún ọ. ẹ ṣeun yá wa. tó bá yẹ pé ìwọ tó fẹ́ níbèrè lórí ìrìn àjò rẹ kó tó wá ni àyè wà fún àbọ̀dá falẹ̀ lórí àmọ́ nǹkan tó ṣe ṣáájú ká tó dáwọ́ léṣẹ́ rẹ bó ti rí inú ọkàn yóò balẹ̀ o àmín àṣẹ Èdùmàrè ẹ jẹ́ èèyàn nú ayé o. àmín ẹ ṣeun ma. adé wá mi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé ọ̀jẹ̀kẹ́mi mo rọ́mọkẹ́ atáyèsí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí o bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀ yèyé ọ̀jẹ̀kẹ́mi mo rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ atáyèsí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816
0987647 tàbí 09129933265. má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. ẹ kàn sí ọ̀dọ̀ Ìyálóde Ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.